Lóko nílùú Amẹ́ríkà, nílùú Nàìjíríà, all over the world. Mo fẹ́ àsìkò mo fi ń sọ fún yín, ẹ jẹ́ ká embrace ìgbàlódé. Èèyàn wa ni, ìyá wa ni, àǹtí wa ni. Ẹ jẹ́ ká support wọn. Ẹ máa bá wa subscribe, ẹ máa bá wa wò, ẹ máa bá wa lọ sórí YouTube, ẹ máa wò, máa bá wa wò Opsy Imagery Studio. Oríṣiríṣi láti rí. We have seen, we have heard, we have witnessed. Ẹlòmíì nu yín ò ní wedding pictures nítorí photographer disappoint am. Bẹ́ẹ̀ni naming ceremony ẹlòmíì photographer yìí ti jẹun lọ sórí bíi tẹ́dẹ̀. He forgot to take good pictures. It is not even in record pé ẹlòmíì nu yín gan ẹ ṣe birthday rí. Nítorí you dey do àròrò. Stinginess of paying a good photographer. Ṣùgbọ́n ẹ wá gbọ́. Mo ní ẹ wá gbọ́. Have you heard of Opsy Imagery Studios? Àwọn ilé iṣẹ́ babalá photography and they snap good photos. Woswobi for your naming ceremony, birthday ceremony, wedding or burial ceremony. Contact Opsy Imagery Studios. You can send them a DM at Opsy_imagery or you can locate them near Washington DC and they are available to travel in any state in the USA. Ewagbo, you can put a call through to them on this number 120-2413-0750. Ẹ káàbọ̀ sórí ètò Liana Olúwafúnmiláyọ̀. Èmi lọmọ amúdàgbòyè, ọmọ amúkẹ̀tẹ̀ púpalé, ọmọ onímọ̀tú, ọmọ onípàlà. Ẹ káàbọ̀. Ẹ mọ̀ pé mi ò ní wá sórí ètò kí má fi ọpẹ́ fún ẹni tí ọpẹ́ yẹ. Kábíyèsí baba mímọ́, adúpẹ́ àyìn yín lógo. Adúpẹ́ pé tún jẹ́ ká wà lórí ètò yìí lénìí. Ẹ jẹ́ kí ètò ìgbàlódé, ẹ jẹ́ kó ṣeé ṣe. Ẹ jẹ́ káwọn olólùfẹ́ mi nílé, ẹ jẹ́ kó lè máa wà, kó lè máa rí ètò yìí wò. Bàbá mímọ́ àfọpẹ́ àfiọpẹ́ àti ìyìn fún orúkọ yín. Bàbá mímọ́ ẹ ṣeun. Ẹ̀yin tèmi lórí ètò yìí lénìí gọ́ngọ́ máa sọ ìtukọ̀ àwò. Torí àlejò mi lórí ètò yìí lénìí. Ẹ jẹ́ nǹkan ṣe dáadáa náà. Àlejò mi lénìí olólùfẹ́ yín ni wọ́n. Ẹni tẹ́ máa ń fẹ́ rí ni wọ́n. Ẹni tó máa ń wù yín kẹ́ máa gbóhùn ni wọ́n. Ohun wọn yẹn lásán ẹ ní dúró. Ẹ má jẹ́ ìjánu jẹ́ jẹ́ ń pe àlejò mi wọlé kó máa bọ̀ lórí ètò. Kí ló dé? Àfi bí ẹ̀ ń pẹ́ ti múra mi, ẹ fẹ́ kọ́yàn lẹ́yìn ni. Ẹ̀dẹ̀ ń gbẹ́sẹ̀. Èmi gan, ẹ̀rí pé mi gan mo múra yín wá ni mi ní jẹ́ kẹ́ wá ṣe mí léṣe. Ṣàbáyé dáadáa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé dáadáa làwa náà wá yín? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà. Ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Prince Ayọ̀rìndé Adékúnlé, tẹ̀mọ̀ sí Ice Kid, táwọn ẹlòmíì tún mọ̀ sí Ice the DJ. Ice Kid, Ice the DJ. Ọ̀rọ̀ ń bọ̀ ń bọ̀. Ọmọ olúbo ni ẹ jẹ́ àti pé báwo ni kékeré yín ṣe bẹ̀rẹ̀? Ọmọ ìlú Ọ̀wọ̀ ni mí, Lóńdó lọ́hùn. Wọ́n bí mi sí Àbújá, wọ́n bí mi sí. Báwo ni a ṣe máa ń kí oríkì yín ní ìlú Ọ̀wọ̀ yẹn? Ìyẹn máa lé o. Ìyẹn máa lé díẹ̀ o. Ìgbà ó ṣe pé Àkúrẹ́ ni mo gbé dàgbà throughout my life, so Ọ̀wọ̀. Mo gbé lọ́wọ́ náà bọ̀ Àkúrẹ́ ni mo gbé throughout my life, so mi ò fi bẹ́ẹ̀ mọ oríkì Ọ̀wọ̀ very much. Báwo wá ni kékeré yín ṣe bẹ̀rẹ̀? Ilé ẹ̀kọ́ wo la lẹ lọ? Báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀? Well, Àbújá ni popsi mi àti momsi mi gbé ká tó move padà sọ́wọ́. So boarding house mo lọ sí Unity St. James Mary lọ́wọ́ boarding house ni. So ibẹ̀ mo ti ṣe tán láti JSS 1 wọ
SS3 so ìgbà mo dẹ̀ jáde secondary school so mo lọ sí Ilé Ifẹ̀ Odùduwà University Ilé Ifẹ̀ ibi tí mo ti ṣe university mi nìyẹn. Kí lẹ kà ní Odùduwà yẹn? Political science. Political science. Èyí náà pẹ̀lú àwọn tó fẹ́ máa kó okay o. Gbogbo àlà ń wówó. Àbí náà. Iṣẹ́ wo ni ẹ yàn láàyò? DJ ni mí, mo máa ń produce beat, mo dẹ̀ tún máa ń kọrin. Ẹ máa ń kọrin. Mo gbọ́ tẹ́ dárúkọ pé Ice-Kid lẹ́ǹkan. Ṣé orúkọ tí mọ́mí àti dáàdì sọ yín náà ni? No, ìgbà tí mo wà ní secondary school mo ti ń jẹ́ Ice-Kid because mo máa ń jó gan, dancer ni mí, mo máa ń jó gan. Èmi náà rí bẹ́ẹ̀ pẹ̀lú lóde ẹ̀dẹ̀ fẹ́ kọ́yàn lẹ́yìn. Mo máa ń jó gan, so mo máa ń jó mọ̀lẹ́sí, mo máa ń ṣe DJ pọ̀. So ìgbà tí mo wà ní tí mo wà university, so mo máa fi jó ńlẹ̀, so mo máa focus lórí DJ nìkan. So ló ṣe ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan DJ ọ̀rẹ́ mi kan ló fún mi ní Ice-Kid. So ìgbà yẹn mo ní mo wá nickname pé ó kàn ní ìgbà yẹn mo máa pè ra mi ní Six-Kid. Mo wá ní Six-Kid ò make sense. So wọ́n wá fún mi ní Ice-Kid. So tọ́wọ́ Ice-Kid ṣe wáyé nìyẹn. Wọ́n fi ń pè mí ní Ice-Kid. Ice-Kid làwọn èèyàn mọ̀ mí sí. A lot of people mọ̀ mí sí. So ìgbà tó yá ni mo ṣe change sí Ice-Kid DJ. Àwọn ìgbà tí ojúmọ́ nìyàn dàgbà sí ẹgbẹ́ máa jẹ́ Kid. Kí ni ìpilẹ̀ṣẹ̀ orin fún yín? Báwo ni kí ni nǹkan tó mú yín rò pé ẹ fẹ́ máa kọ orin, pé iṣẹ́ orin lẹ fẹ́ yàn láàyò? Ọ̀rọ̀ ńlá lẹ béèrè yẹn. Orin jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, tí mo ní passion fún láti orí mi dé sàlẹ̀, tí mo nífẹ̀ẹ́ sí gan. Ẹ̀gbọ́n mi olórin ni. Àbúrò dádì mi olórin náà lòun jẹ́. Ìyẹn gúrùpù Sunny Adé lòun wà tẹ́lẹ̀. Ó wà láwọn guitar tó máa ń ta guitar tó máa ń tẹ piano fún Sunny Adé kóhun tó kó lẹ́yìn Sunny Adé kó tó lọ dá ti gúrùpù ẹ̀ sílẹ̀. Bọ́ọ̀bù ní ìlú Ọ̀wọ̀ náà. So àti 6 years ago náà ni mo ti ń kọrin, mo máa ń produce. So but DJ yẹn gangan làwọn èèyàn mọ̀ mí sí gangan. So mo máa ń produce orin fáwọn èèyàn ní studio ní Naija. So ìgbà tí mo dẹ̀ débì, so mo wọn DJ yẹn mò ń ṣe. So ìgbà tó yá mo máa ń produce, mo ní studio ní Lọ́rẹ̀. So mo máa ń produce orin fáwọn èèyàn. So èmi náà wá ní kí mi náà kọ́ bẹ̀rẹ̀ sí. Although mo máa ń freestyle but mi ò kí ń put out orin bẹ́ẹ̀. So mo lè sọ pé I'm new today, so mo ṣe ń kọrin ni. But orin ti jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí látọjọ́ ti pẹ́. Mo máa ń kọrin but mi ò kàn kí n put out orin bẹ́ẹ̀. DJ nìkan gangan ní iṣẹ́ mi gangan táwọn èèyàn mọ̀ mí sí. Ní eléyìí tẹ́tí wá bẹ̀rẹ̀ pé tẹ́tí wá yàn lọ́kàn ara yín gòkè o, ẹ fẹ́ máa kọ orin, ẹ fẹ́ máa fi iṣẹ́ orin ṣiṣẹ́. A ti wá tó ọdún mélòó báyìí? Last year ni mo bẹ̀rẹ̀. Last year ni mo ti bẹ̀rẹ̀ sí ń kọrin. So at last year mo ti bẹ̀rẹ̀ sí ń put out song. So mo ní couple of songs tí mo ti record ní studio tó wà lórí laptop mi tí mi ò tí put out there. So year yìí ni mo ṣe bẹ̀rẹ̀ sí ń gbé orin jáde. First song mo kọ́ gbé jáde ní Angelina. So new song mi tí mo ṣe gbé jáde ní 2 days ago featuring Tolu Rockstar. Jetta la drop yẹn. Orúkọ orin yẹn ni Dékúnlé. Ṣé lè kọ orin yín alákọ̀ọ́kọ́ yẹn, ṣé lè fún wa ní díẹ̀ nínú ẹ̀ káwọn ará ilé kọ́ gbọ́? Angelina, your body fine. Angelina, your body sweet. Angelina, your body set oh. Baby wine for me. Baby bring your body. Bring your back, let's sucker. Let's sucker. Come over, let's turn up. Let's turn up. Angelina, your body sweet. Angelina, your body fine. Angelina, your body set oh. Baby wine for me. Baby bring your body. Bring your back, let's sucker. Let's sucker. Come over, let's turn up.
baby, I'm here for you. I'm only calling, baby, it's all for you. My Angelina, she dey give me fever. My Carolina, she dey cut my liver. Let me take you to London, we are take visa, let's turn up. Let me take you to America, I will spend $1, let's turn up, let's turn up. lẹ́yìn òde ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ lọ máa wo ètò ìgbàlódé o ètò yìí gbàǹkangbì ni ẹ ní láti máa wò látọwọ́ Opsy Imagery TV ẹ lọ sórí YouTube kẹ lọ wò tẹ bá dẹ̀ ṣe ń wò ẹ má kọ̀ wò lásán ẹ subscribe kẹ tẹ bọ́tìnì yẹn báyìí kó dùn pam ètò ni olóyin mọ́mọ́ ètò ìgbàlódé. tèmi Opsy Imagery TV òun ni kẹ́ ṣáà máa wò Opsy Imagery TV mo lóhun ní kẹ́ ṣáà máa wò gbogbo nǹkan ìgbàlódé òun lórí ẹ̀lẹ́ ti máa rí gbogbo àwọn musicians ìgbàlódé òun orí ẹ̀lẹ́ ti máa rí wọn jẹ́ká lọ Opsy Imagery TV sẹ́wọ̀n. ìmísí tó wà ní ẹ̀yìn orin yìí tí ẹ ṣe gbé jáde. Angelina ọkọ tó ní agbára ni well wọn àti partner mi DJ Young Flow shout out to DJ Young Flow so a jọ lọ sí New York so fortunately a lọ ṣiṣẹ́ New York so ó ní gẹ́gẹ́ tí òun bá sọ̀rọ̀ tó fẹ́ òun ló fún wa ní gig yẹn láfẹ́ lọ play bẹ́ẹ̀ DJ náà lòun so ìyẹn jẹ́ ó pè á ní Benita lórúkọ ẹ̀ so mo wá ní Benita Lina mo wá bá a ṣeré mo ń ṣẹ̀fẹ̀ ni mo ní Benita Lina Angelina so wá ní ṣe èmi máa ń kọrin ni mo wá ní yes of course wá ní òfin wá record wọn pé àjùmọ̀ṣègbè akọ̀ṣeré akọ̀ṣẹ̀fẹ̀ so tọrọ Angelina Benita mo kọ́ lò tẹ́lẹ̀ so mo wá ní ọ̀rẹ́ mi yẹn DJ Young Flow wà pẹ̀lú mi studio wọ́n á ní ká lo àṣẹ lo Angelina èyí ṣe mo kọ́njọ́ yẹn mo wá ní Angelina Benita okay mo lè change ẹni yẹn sí Angelina yeah so Angelina ṣe wáyé nìyẹn. ẹ sọ lẹ́ǹkan ẹ ní ó tún lórin kan tẹ̀sẹ̀ gbé jáde tó jẹ́ pé ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Banga. Ìjẹ́ ẹ lè kọ yẹn fún wa. Dékúnlé nìyẹn. Dékúnlé. Orúkọ yín nìyẹn. No, Adékúnlé ni mò ń jẹ́. Adékúnlé lẹ́yìn jẹ́. Mo kàn fi táìtù yẹn ṣe Dékúnlé. Dékúnlé o èmi gan-an ọmọ Adékúnlé sọ fún wọn páyọ̀mí ti dé. Dékúnlé èmi gan-an ọmọ Adékúnlé sọ fún wọn páyọ̀mí ti dé. Ó kórè wọlé èmi gan-an ọmọ Adékúnlé bad belle sáré wọlé ọmọ ayé tàṣẹ́gbẹ́ ní wọlé èmi gan-an ọmọ Adékúnlé. Ọ̀gá orin tẹkọ tó ń sìn yẹn kí ni mò ń gbọ́ Dékúnlé orúkọ tí Adékúnlé ṣé nǹkan tí mi ń sọ bẹ̀rẹ̀ sí yé yín kí ni nǹkan tó wà níbí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ń try láti gbé kókó orin yẹn jáde ìtumọ̀ orin yẹn gangan ni pé Adékúnlé ọmọ Adékúnlé so èèyàn mo kàn yọ èèyàn kúrò sọ di kí Adékúnlé yẹn kí mi ò lè fún yẹn ṣe Adékúnlé ọmọ Adékúnlé so ló yẹ kí n ṣe orin yẹn ní Dékúnlé èmi lọmọ Adékúnlé ayọ̀mí ti dé ó kọ ọmọ mi Ayọ̀mídé ó kọ ọmọ mi Ayọ̀mídé ló kọ. mo yìí fẹ́ lọ síbẹ̀ yẹn pé a gbọ́ pé bébì kan ṣẹ̀dé ni so ṣé òun ni. òun náà ni Ayọ̀mídé. so ká ní òun gangan ni orin yẹn wà fún. Dékúnlé ọmọ Adékúnlé Ayọ̀mí ti dé ó kórè wọlé. ṣe jásí èmi dẹ̀ fẹ́ béèrè yín pé ọmọkùnrin ṣe dúró rẹ̀ yìí ọmọkùnrin ṣe wà yìí. ó ti yé yín náà pẹpẹ dem ló mọ. pẹpẹ dem gang ṣé
mọ́mì Dékúnlé àbí Sisi kan ti wà bọ̀ ilé ìta ti sọ pé Dékúnlé mọ́mì Dékúnlé yìí ṣe. Ìyá Dékúnlé wà. Ìyá Dékúnlé wà ń bẹ̀. A ti wá tó ìgbà wo tí ẹ ti yan iṣẹ́ DJ? Torí gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ lẹ́ǹkan ẹ sọ pé DJ gangan ni yín láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tó yá lẹ bẹ̀rẹ̀ sí ní máa kọrin. A ti wá tó gbà wo tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ DJ? Má ti bẹ̀rẹ̀ iṣẹ́ DJ á ti tó 10 years now. Ẹ̀gbọ́n mi lọ́kọ́ ń ṣe DJ, artist náà lòun, òun wà Naija. So artist nìyẹn jẹ́ Ziki, shout out to Ziki. So òun lọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ DJ. So ìgbà tí wọ́n take it serious mọ́ lèmi wá èmi kò kọ́ mi DJ but tó bá ń ṣe DJ mi máa ń rí. So lọ́ọ̀kan náà mo lè sọ fún òun ló tún kọ́ mi DJ because òun lọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìdílé wa. So ìgbà tó bẹ̀rẹ̀ DJ lèmi náà òun wá fi DJ ńlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń jó ó tún kọrin. So èmi náà wá bẹ̀rẹ̀ sí ṣe DJ. So tọ́ọ̀ DJ ṣe. Yàtọ̀ sí ẹ̀gbọ́n yín, ìjẹ́ ó ti ní abẹ́ ọ̀gá kankan tẹ́ kọ́ṣẹ́ àbí tẹ́ ti kọ́ṣẹ́ rí? Mi ò kọ́ṣẹ́ ní abẹ́ anybody náà. CEO I6 Entertainment mo ní record label tí mo sign artist mo ní about 3 artists right now. So CEO registered company as I6 Entertainment. So mi dẹ̀ ní ọ̀gá mi. Ẹ̀yin lọ̀gá ara yín. Látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ìjẹ́ ó ti ní ìpèníjà kan àbí kejì tẹ́ ti rí tó ti jẹ́ kó fẹ́ yọ lẹ́mìí pé bóyá tẹ́ bá ṣiṣẹ́ yìí bóyá nǹkan bẹ́ẹ̀ lè máa ṣẹlẹ̀? Dáadáa o, mo ti face challenges gidi gan ní pé kéèyàn book mi fẹ́ lọ play àjọsọ̀rọ̀ owó àti fix amount tó fẹ́ san fún mi kí n débẹ̀ kó jẹ́ pé ìkan mi ló bá mi sọ mi ò ní choice ní pé kí n gbà mí gan mo ti rí jẹ́ pé èèyàn ti book mi rí jẹ́ pé àtijọ́ sọ̀rọ̀ mo dẹ̀ park equipment and everything jẹ́ pé tèmi ní pé kí n set up mo dẹ̀ rí àwọn dá DJ ń bẹ̀ ìgbà tó máa fi rẹ́ni tó book mi ní ìyàwó òun ló pe DJ ilé ló pe kíní another. So mi ẹ̀ tó rí jẹ́ pé ó yẹ kí n ti lọ play rí fún èèyàn mo DJ kan gbà yẹn bọ̀ kí n fọkàn bláṣì ní Maryland náà mo ti mọ̀ ọ́n time àti mo dé gbà yẹn tó ní tèmi ó ní kí n lọ play fún un àná wọ́ tí mo ṣe wọ equipment wọ club tí mo ti fẹ́ play ẹni tó ní club yẹn ni pé kémi gẹ́ra you understand kémi gẹ́ra pé èmi kọ́ ni làwọn pè wá bí mo dẹ̀ ti ní ẹni tó fún mi social person ló fún èmi ní iṣẹ́ DJ pé kémi wá play bí so bàá máa ní kàn pẹ́ nìyẹn wà tó máa fi pẹ́ nìyẹn ẹni wá ní pé lóòótọ́ ni bọ̀ yẹ́ ẹ̀jẹ̀ ní pò wọ́n fẹ́ mi so mo tún lè sọ pé kan tó tún wà lára mi ò rí nǹkan bẹ́ẹ̀ sí ìkan gbogbo bọ̀ ó kọ̀ ó motivate me just to do better, you know, just to keep on, you know, keep on hustling, you know, that's just it. Ìjẹ́ ó ti wá ní ìgbà kankan bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ó máa ń jẹ́ ohun ìwúrí fún yín tó jẹ́ pé tẹ́ bá rántí báyìí inú yín á máa dùn pé ká ní tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ yìí bóyá nǹkan báyìí lè máa ṣẹlẹ̀ bóyá ká ẹ̀ bá ṣiṣẹ́ yìí bóyá ẹ lè má gba oríyìn tó tó yìí. Bẹ́ẹ̀ ni ẹ parọ́ ẹni 2 years ago bẹ́ẹ̀ so níbi kan mo lọ play ní Delaware Maryland so book mi ní 500 gba máa fi débẹ̀ mo ṣe play ilé gbogbo wọn wedding traditional wedding ni so gbogbo wọn enjoy moment mi tí mo ṣe play and everything gbogbo ẹ ṣe mọ̀ so ẹni tó ń ṣe gangan pẹ̀lú àwọn ọ̀rẹ́ gbogbo àpò pé àwọn gbádùn mi gan ẹni tó yẹ pé ó san owó fún mi gan ó fún mi ní 1000. Wow tó dẹ̀ jẹ́ pé 500 dẹ̀ ní lẹ́kọ̀ọ́ fún mi so gbà tó yá gan àwọn èèyàn túbẹ̀ sí ń ná mi lówó ní Delaware láì ṣe pé ilẹ̀ ń ṣe nǹkan so wọ́n àti gbàyẹn kí ní ẹ̀ ló tún fún mi ní ló motivate mi tó fún mi ginger I understand ginger kíkan China ó tẹ́ mọ̀ China ó ti understand so ìyẹn gangan mo sọ pé ó tún motivate mi so kò síbi tí wọ́n bá tún lọ play nsìn èmi máa ń look forward to
àwọn yìí ti fẹ́ lọ play fún fẹ́ lọ ṣiṣẹ́ fún àwọn crowd so ìyẹn ló tún máa ń motivate mi sí máa ń play so kò sí pé ọdún máa play àwọn yìí máa ń náwó fún mi because I play good song for them you understand so ìkànnì mo mọ orin tó yẹ kí n play lásìkò tó yẹ bẹ́ẹ̀ ni mi ò lè lọ sí ibo party kí n máa play sọ pé n fẹ́ máa play orin Yorùbá so you understand so máa fún wọn ní perfect song tó need ìkan bẹ́ẹ̀ máa wú wọn lórí so ló máa jẹ́ kó tún lè fẹ́ bless mi mọ́ bẹ́ẹ̀. a rí gbọ́ pé ẹ̀ ń ṣe nǹkan kan bíi ẹ̀ ń kópa nínú bíi foundation kan kí ni ó mú ìmísí yẹn jáde kí ni ìmísí tó wà lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ ni mo ní foundation ló ń tọ́ DJ Ice Kid Foundation a wà lórí Facebook a wà ní orí Instagram a wà everywhere so àti kékeré mi ni mo ti láì láti máa ṣàánú mo like kí n máa ṣàánú àánú gan ló yẹ kí n sọ ara mi tó wà ní kí ni ò lè tó yẹ kí mo lè tó ara mi bí i máa sọ orúkọ ara mi ní àánú ṣé wọn ó dáa kíyàn máa ṣàánú so ìgbà tí everything ti ń jọra wọn ni mo dẹ̀ bá partner mi DJ Young Flow mo dẹ̀ bá sọ pé báwo kí la lè ṣe what can we do kí lèmi lè ṣe and everything so mo dẹ̀ ti ní record label so ó dẹ̀ sọ pé no ó ti pẹ́ mo ti máa ń ṣàánú but wọ́n wá bá mi sọ̀rọ̀ sọ pé mi ò ṣe kúkú register foundation kí n lè put it out there a lè rí ẹni tó fẹ́ support ikú kan bẹ́ẹ̀ ló tún máa motivate àwọn young people tó ní change lọ́wọ́ tó náwó àtàwọn tó náwó dání lẹ́rìí láti lè do more for less privileged people so bẹ́ẹ̀ ni kò síbi tí kì í ṣe àánú dé let's understand so bó ṣe wà nìyẹn. a ti wá tó ìgbà wo tẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. Although mo ṣe register and person put out to find palliative and everything mo ṣe person put it out there ní iye ni mo ti máa ń bless àwọn èèyàn tẹ́ pé kì í ṣe pé ọ̀nà normal blessing pé ká ṣàánú fáwọn èèyàn pé a lè gbé motherless home normal mo ti bẹ̀rẹ̀ sí ń ṣàánú fáwọn èèyàn sí aṣáàní bí ó ti pẹ́ gan so mi ò kàn kí n post ẹ̀ pé sórí pé because mi ò ní page fún pé kí n put it out there and then kí n kàn ṣe nígbà tó yá ni ọ̀rẹ́ mi wá ní pé kí n register page and website and everything pé kí n máa put it out there you know and àgbàmúdẹ̀ tí ń ṣe kò dẹ̀ dí mọ́ mi lọ́wọ́ lórí because ó tún máa ń motivate àwọn ọ̀rẹ́ mi tí mo wọ́n ní láti lè ṣe so gbogbo ló tún máa ń pè mí pé ọ̀rẹ́ mi àkọsí fún kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí o àní kí mo ṣe fún àní mo ti motivate òun láti lè fẹ́ ṣe òkàn bẹ́ẹ̀ so bó ṣe wà nìyẹn ó dáa kí èèyàn máa ṣàánú ọ̀sọ̀ ọlọ́run ló ń ṣàánú fẹ́ nìyẹn so ó dẹ̀ dáa kí àwọn tó tún gbọ́ wá ń sìn tó ń gbọ́ wá live káwọn náà lè tún máa ṣàánú bẹ́ẹ̀ ni ìkọ̀sẹ̀ ọ̀hún mọ ẹni tí èèyàn lè ṣàánú fún tí èèyàn lè pàdé tó lè ràn yàn lọ́wọ́ bó ṣe wà nìyẹn. tá bá wá rí ẹnìkan àbí ìkejì tó fẹ́ tọ̀ wò ó torí bó ṣe ń gbọ́ wa báyìí a lè rí ìkan lára àwọn aráalé àbí mélòó kan tó lè ní àwọn náà fẹ́ ṣọwọ́ kúdúrú sí yín pé láti fi lè ràn yín lọ́wọ́ pẹ̀lú foundation yìí. ìyẹn náà máa dáa. báwo ni wọ́n ṣe lè bá yín sọ̀rọ̀. wọ́n lè contact wa ní lórí email wa djicekidfoundation@yahoo.com àbí kàn lọ sí orí Instagram wa djicekidfoundation àbí orí Facebook anywhere gbogbo everywhere la website wa djicekidfoundation.com anywhere ẹ ti lè ìwà bá sọ̀rọ̀. ṣe ẹ jẹ́ a padà sórí ọ̀rọ̀ wa ní ọdún 5 sísìn ibo lẹ ti ń ríra yín. màá ti ríra mi fá àwẹ̀ níbi gíga èmi máa ń dream big ni even moment tí mo wà yẹn mo ti máa ń sọ ọjọ́ ti pẹ́ pé èmi máa gòkè àgbà. gòkè àgbà ọ̀lẹ́ tó bá lawọ́
tó gbọ́kàn lọ́lọ́run agòkè àgbà ìyá mi lẹ́nu bẹ́ẹ̀ ni so 5 years to 8 time àtùmá tó ju bí tí mo wà yẹn lọ. lágbára náà. tó ṣe wà ní mo dẹ̀ tún ibi tí foundation wa tún dé ìyẹn máa kọ́ tẹ̀ sí yẹn. tí ẹ bá ń ṣe olórin tí ẹ kì í ṣe DJ kí lẹ rò pé máa jẹ́? Màá gbájúmọ́ forest trading mi. I'm into forest trading, so mo máa gbájúmọ́ forest trading. Mo ṣe wà ní ọ̀nà kan wọjà, gbogbo ọ̀nà ló wọjà. Láìkí owó. Bẹ́ẹ̀ni, gbogbo ọ̀nà ló wọjà. Ó jọ pé màá wá kọ́ṣẹ́ lọ́wọ́ yín. Sùkàlà. Àwọn wà. Ìjẹ́ ó ti ní èèyàn kan àbí kejì tẹ́ ń wò lókè tẹ́ ń wò lágbájá yìí o, á dẹ̀ wọ̀n ní kémi náà dàbí ẹni. Well, mi ò fi ṣègbéraga o, but ó máa wù mí kí Ọlọ́run náà gbọ́ àdúrà tèmi kó gbé mi débi gíga. Mi ò fẹ́ dàbí anybody, mi ò ṣègbéraga rárá. Òun lẹ gbọ́ yẹn ọ̀rá lé, wọ́n ní àwọn ò fẹ́ dàbí ẹnì kankan ṣùgbọ́n kọ́ Ọlọ́run ọba òkè kó gbé àwọn débi gíga káwọn dàbí ara ti àwọn gangan. Ìjẹ́ ó ti wá ní èèyàn kan àbí kejì tẹ́ ń wò báyìí tẹ́ ń pè lágbájá yìí ó dẹ̀ máa wù mí kémi àtẹni kájọ gbá máìkì mọ́ kájọ kọrin àbí. Bẹ́ẹ̀ni wọ́n pọ̀ ó máa wù mí kí n bá àwọn bíi Davido, Wizkid, Patoranking wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ. Ricardo Banks ọ̀rẹ́ mi nìyẹn náà hopefully máa ti Ricardo Banks àmà tó ṣòrin soon. Ọ̀rẹ́ mi ní Ricardo Banks lọ́dún mo mọ̀ through DJ, so ṣọpá àwọn DJ á ní connect kan, so hopefully máa ti Ricardo Banks àmà ṣe orin very soon. Kí ni kí àwọn olólùfẹ́ yẹn nílé kó máa retí ní ọwọ́ yín? Káwọn tèmi máa retí gúdúgúdú back to back kó máa retí ẹ̀ látọwọ́ mi. Oye ẹ má fọ. Gúdúgúdú back to back èwo nìyẹn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣórin náà nìyẹn? I mean 8 upon 8 banger upon banger 8 plus 8 is a banger. Ẹ̀yin ara ni òun lọ sọ yẹn o. Lórí ètò ìgbàlódé. Òun lọ sọ pé mi gan ti ṣọwọ́ lọ ṣe ń ṣọwọ́ wọ́n ní gúdúgúdú back to back 8 upon 8 banger upon banger. Ìjẹ́ ó ní ìmọ̀ràn kan àbí kejì tẹ́ ní fún àwọn tó ń bọ̀ tó ń wù wọ́n náà pé káwọn náà máa ṣe iṣẹ́ orin àbí káwọn náà máa ṣe DJ ṣùgbọ́n tó ní ìjákulẹ̀ kan àbí kejì kí ni ìmọ̀ràn tẹ́ ní fún wọn? Well, ìmọ̀ràn tí mo ní fún àwọn ènìyàn tó ń gbọ́ wa tó ń wò wá ni pé they should keep on believing in themselves, they should keep on hoping for the best. Kí wọ́n nígbàgbọ́ nínú ara ẹ̀ pé màá gòkè àgbà. Ìgbàgbọ́ ṣe pàtàkì. So ìgbàgbọ́ tèmi náà ní ló gbé mi dé ibi tèmi wà yìí. Mo dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti ń ṣe ó dẹ̀ ṣe ń gbàdúrà mi. Mo dẹ̀ ṣe níbi tí mo dẹ̀ tún lọ Ọlọ́run dẹ̀ ṣe ń tẹ̀lé mi lọ. So mo nígbàgbọ́ pé ìyanu máa ṣẹlẹ̀ ní ìgbàgbọ́ tèmi nìyẹn. Ẹ̀yin aráalé òun lẹ ti rí gbọ́ yẹn òun lẹ gbọ́ lẹ́nu wọn yẹn wọ́n ní ìgbàgbọ́ àti kéèyàn má dẹ̀ ṣèmẹ́lẹ́ kí n máa ṣe iṣẹ́ takuntakun pé ibi tí mo fẹ́ dé yìí màá débẹ̀. Tó parí ètò àwa máa ń fún ẹ̀yin àlejò wa báyìí a máa ń fún yín ní àyè láti lè kí àwọn olólùfẹ́ yín lé ìjó ní àwọn olólùfẹ́ yín kan àbí kejì tẹ́ fẹ́ gbóríyìn fún àwa máa ń fi àyè yẹn sílẹ̀ fún yín láti lè kí wọn. Big shout out to ZK Spiritual, shout out to Young Flow, shout out to X1, shout out to Tolu Rockstar, shout out to my manager. Big shout out to everybody out there, my lovely fans, my family, my friends, everyone. I greet you now. I love you guys so much. My people, you guys should keep subscribing to Opsi Imagery TV. They're done now. Ẹ̀yin tèmi òun lẹ ti rí gbọ́ lẹ́nu high school yẹn. Kí lẹ wá ń dúró dè? Ẹ má gbàgbé láti máa subscribe sórí Opsi Imagery TV. Torí ní orí ètò yìí lẹ ti máa rí ètò ìgbàlódé wò
ní gbogbo ìgbà tá bá ti ń gbé àwọn olólùfẹ́ yín àwọn tó máa ń wùn yín kẹ́ máa rí tá bá ti ń gbé wọn wá sórí ètò ẹ máa rí wọn ṣé ó ní ìbéèrè kan àbí kejì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn tí èmi ọmọ yín kò rántí béèrè kí ló ẹ wá ń dúró dè ẹ lọ sórí Opsy Imagery TV kẹ́ béèrè ní ibẹ̀ ní báyìí èmi á bá yín béèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ yín ẹ ṣé ní báyìí ẹ̀yin tèmi èmi lẹ máa máa rí ẹ̀yin ni mo máa máa bá ó dìgbà bye.